Hello àǹtí. Dáàdi ẹni ló ń sọ̀rọ̀ mà. Máa ẹ káàsán mà. Ẹ̀sọ̀ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ni mà. Ibi tí mo sọ fún yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Ibi tí mo sọ pé mo lọ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ń bẹ́ ń sìn. Ó jẹ́ kí wọ́n pè mí. Rárá kì í ṣe nọ́mbà yẹn ni o. Kì í ṣe nọ́mbà yẹn ni. Ẹ kúrò lẹ́rẹ́ àǹtí. Ẹ ra máa. Ẹ jẹ́ kó ọ̀rọ̀ bí o. Ọlọ́run ayé ẹjọ́ pẹ̀lú agbára Ọlọ́run. Ẹjọ́ mà mo fẹ́ ṣèwádìí kan ni. Babátúndé Balógun Orúmẹni Ọ̀wọ̀ lórúkọ tèmi. Ṣé ẹ gbọ́ mi mà? Ìwádìí yẹn ni pé ǹjẹ́ ẹ mọ arákùnrin bàbá Henry yìí táwọn sí Yínká ẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọkọ àbúrò yín? Mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣé ó fẹ́ ra wọn ní ṣùlọ́kà yìí ó ní rárá pọ́kàn ṣètò lọ́sàn nígbà tí màmá wà láyé ni. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Mo tún wá bílẹ̀ kí ló dé tí òfin tó yín létí gẹ́gẹ́ bí àgbàlagbà nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ láàárín ọdún kan. Ó ní pé òun ò fẹ́ máa rojọ́ pé òun máa change ni. Ó lẹ́yìn gan bó òun rí sí lọ wípé kí ló dé tí òun ò sọ láàárín ọdún kan tí wàhálà yẹn ṣẹlẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Kí lẹ wá rí sí ọ̀rọ̀ tó wà lẹ́sìn mà? Kí lẹ rí sí mà? Bóyá tábà ríra kí á pè sí àpótá ní fámìlì wa kábà wípé nítorí nígbà tí obìnrin tó ń ṣe yẹn ìlú kan fọwọ́ sí rẹ̀ táwọn kan fẹ́ sọ̀rọ̀ lánàá. Tábà wá bá sọ̀rọ̀ tí ò bá wá gbọ́ tí ò bá sí yàtọ̀ tó bá wá wu ọkọ̀ báwo tó fi rí rẹ̀. Ọkọ̀ báwo ìjà ti rí. Bẹ́ẹ̀ni. Tábà wá bá wọn bá ti báyìí mo ti bẹ̀ nígbàgbọ́ ní Ọlọ́run pé Ọlọ́run máa yanjú ẹ̀. Àbí ṣé ọkọ kọ́ ló làwọn ọmọ ni? Ṣé ọkọ kọ́ ló ní àwọn ọmọ? Pé ṣé ọkọ ṣé bàbá ẹ̀ nìkan ló làwọn ọmọ yẹn ni tó fi di pé ó kó àwọn ọmọ kúrò nílé? Kò mọ́pọ̀ sí ìwádìí kó ló lọ́mọ àrọ́pọ̀ lèyí mọ̀ pé òun ló lọ́mọ. Mọ́ tó ṣẹlẹ̀ mà tó bá di ní ọjọ́ Monday yẹn mà. Màá fi nọ́mbà mi lọ pè yín sí nọ́mbà àti lè ṣẹlẹ̀ lẹ́yìn tí tèmi máa fi pè yín sí. Ẹjọ́ màmá fẹ́ kẹ́ ẹ pè mí ní Monday yẹn lọ́kẹ́ kan bíìpù mi èmi á pè yín padà láti mọ̀ bóyá arábìnrin ti wá sílé lọ́dọ̀ yín ní Iléṣà. Ṣé ẹ gbọ́ mi mà? Lágbára Ọlọ́run Ọlọ́run máa yanjú ẹ̀. Ẹ ṣé pọ̀ mà. Yes ma. Ó dáa mà. Yes ma. Ká ṣe báyìí. Bàbá máa ìdísẹ́ lórí ẹ̀ ní tiwa. Tó bá di ní ọjọ́ Monday, á tẹ̀ kó bí dá ìlú àfihàn. Ìgbésẹ̀ tó gbé yẹn ìgbóná ti kúrò. Ìgbésẹ̀ tó gbé yẹn ṣé ẹ ti ká ọkùnrin kankan pẹ̀lú ìyàwó yẹn? Mi ì ká ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀. Ìgbà tí ìṣòro ààbò mi fi bí ẹni mi ká ọ̀pọ̀ sí ilé. Ẹ fi rí wọn. Bẹ́ẹ̀ náà gbìyànjú ẹ fi tẹ̀lé láti lè dé gbàdúrà. Lágbára Ọlọ́run ní fi nǹkan ní yín dà yín láàmú. Lágbára tó lọ fi jẹ Ọlọ́run. Tó bá di ní ọjọ́ Monday, màá gba nọ́mbà arábìnrin yẹn sí wàá fi pè wọ́n.